Aláìbàdé òun máa dá òkè mẹ́sàn-án kò. Màmá àwọn tó pẹ́lẹ́ nù bí abẹ jábì lójú. Kí ẹ bọ̀ nípa òun. President wa olórí orílẹ̀-èdè wa àwọn náà ni wọ́n kí àwọn eégún wọ́n kí wọn báwo ni wọ́n ṣe ń lọ sí àwọn olórí orílẹ̀-èdè wa wọ́n kí àwọn eégún tí wọ́n lè kí eégún lẹ́wọ̀n yìí bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe pẹ̀lú dáhùn lọ́wọ́ ẹ bá subscribe.